Praise the Lord. Praise the Lord. Praise the living Jesus. Orúkọ mi ni Evangelist Oni. Ọ̀rọ̀ mi kọjá lọ sẹ́yìn ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè Nàìjíríà. Mo bẹ̀ wá lórí àwọn ènìyàn tí àwọn Matthias tí àwọn èèyàn ń pa lórílẹ̀‐èdè yìí. Ẹ jẹ́ ká gba àdúrà. Ó jẹ́ ohun tó ṣe ní láàánú púpọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a jẹ́ ìránṣẹ́ Ọlọ́run pé a ò káàánú Ọlọ́run. À ń káàánú ara wa, a ò káàánú Ọlọ́run. Kò ṣe ohun tó dáa. Iṣẹ́ ìránṣẹ́ ìsìn kò pé Ọlọ́run. Àwa ìránṣẹ́ Ọlọ́run ló pé. Ní on the 4 October tá a wọ̀ yìí ní 2025 yìí, ó lọ fi nǹkan kan wọ̀n mí nígbà tó láfi rìn wọ̀n mí tí mo kó lórí rìn mo bẹ̀ sí ń sọkún. Kí ló ń pa mí lẹ́kún? Ó lọ fi àwọn sójà kan wọ̀n mí. Àwọn sójà yẹn pọ̀, wọ́n wọ uniform bí àwọn army sójà green. Wọ́n tò line, wọ́n pọ̀. Àwọn ọ̀gá wọn dó sẹ́nu gate, wọ́n wọnú gate kan lọ́wọ́ ọ̀tún. Bẹ́ẹ̀ ni àwọn sójà kan wọ́n gbé kénú ọkọ̀ ojú omi, wọ́n fi kó àwọn èèyàn kan láti inú omi. Àwọn tó ti pa, tó wound, àwọn tó ti kú, wọ́n ń kó wọn wọnú báràkì yẹn. Mo wá tají lójú ìran yẹn. Kí lẹ́mọ̀ tó túmọ̀ sí? Wọ́n túmọ̀ sí àwọn Matthias, àwọn tí wọ́n pa nítorí ìyìnrere, àwọn tó ń pa sínú church, àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń pa, àwọn sólò tí wọ́n pa. Mo fẹ́ lè sọ pé òru ọjọ́ mo jí mo sì ń sọkún. Mo tí mo sọ tí mo fẹ́ ká rí aláìsàwọ̀ ìránṣẹ́ Ọlọ́run látòrí apostle, prophet, evangelist, pastors, teacher. Mo wá ronú, ẹ̀mí Ọlọ́run á bẹ̀ sí ń túmọ̀ nǹkan fún mi. À ń ṣe pastors days, fathers days, mothers days, children's day, teachers day lórílẹ̀‐èdè yìí. Anniversary every year. Church wo ló ń ṣe anniversary every year? Kò sí ìránṣẹ́ Ọlọ́run kan lára wa tó lè rántí ọjọ́ kan ká máa ṣe Matthias day. Ó jẹ́ ohun tó bani lọ́kàn jẹ́. A ò rántí Matthias day. A ò rántí àwọn tí wọ́n ń pa nítorí iṣẹ́ ìhìnrere lórílẹ̀‐èdè yìí. A ò rántí àwọn bishop, àwọn pastor tí wọ́n pa sínú church, àwọn mùsùlùmí tí wọ́n pa. A ò rántí ọjọ́ yẹn Matthias day. And celebrate children's day, mother's day, father's day, egg day, paki day, pastor's day. A ò káàánú Ọlọ́run. Bí Ọlọ́run ṣe ń káàánú wọn tó, a ò káàánú Ọlọ́run. Iṣẹ́ ìránṣẹ́ àkókò ìkó pé Ọlọ́run. Ó ń dùn Ọlọ́run ní ọkàn lórí àwọn ìránṣẹ́ rẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ ká gbé a ò wáyè. Church mélòó ní àkókò yìí ló ń gbàdúrà fún àwọn tó wà lókè ọ̀yà pé kí ààbò Ọlọ́run kó dájú lórí wọn. Church mélòó ń gbàdúrà fún àwọn tó wà ní Arab country pé kí Ọlọ́run kó dáàbò bò wọ́n. Àwa ń kígbe, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run. A ò káàánú Ọlọ́run, à ń káàánú ara wa. Tẹ̀mọ̀kẹ́ Jésù pòwe nínú Bíbélì. Ó ń ta ló lè ní àgùntàn tó ní màálù bí 100 ẹyọ kan sọnù bẹ́ẹ̀ tí ò ní wà. Sọ fún wọn ní ọjọ́ kan, ó dàbí bàbá tó bí ọmọ mẹ́wàá, wọ́n pa ẹyọ kan. Àwọn 9 tó kù wọ́n ń béèrè oúnjẹ lọ́wọ́ bàbá. Bàbá ebi ń pa wá fẹ́ jẹun. Wọ́n béèrè lọ́wọ́ bàbá pé ẹyọ kan tó nù wọn ń kọ́. Ẹ ká mọ ohun tó kàn. Wọ́n ń pa Kristẹni. Tá a bá ń wò pé kò kàn wá. Àwọn èèyàn wa ló ń pa. Ọmọ bàbá wa nínú Kristi ni wọ́n pa. Ẹ̀jẹ̀ wa nínú Kristi ni wọ́n pa. Ẹ ká ronú kó àdá àwọn kan fẹ̀mí wọn wéwu torí ìhìnrere. Ẹ ká yí padà wọ́n ìránṣẹ́ Ọlọ́run. Ká pìtì fún Ọlọ́run. Olúwa pèdè kan lọ́jọ́ kó ní àwọ̀ ènìyàn ò káàánú fún Ọlọ́run, òun káàánú fún wa. Tí wọ́n á fọ́ fẹ́ ìránṣẹ́ Ọlọ́run lélẹ̀, ẹ jẹ́ ká yí padà. Ká gbé ìgbésẹ̀.
ká ya ọjọ́ kan sọ́tọ̀ tá a máa fi gbàdúrà fún àwọn Matthias, àwọn tí wọ́n fẹ̀mí wọn wéwu, àwọn church wọn lókè Ọya, ká máa gbàdúrà fún tó wà nílẹ̀ àrà kọ́ńtì gbogbo, ká ya ọjọ́ sọ́tọ̀ tó yẹ pa lè máa fi wọ́ọ̀dẹ tá a máa gbàdúrà tí mo ní kí wọ́n sọ fún lélẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa, àmín.